the last time táná fẹ́ pa Koko Zaria ṣùgbọ́n orí kó wọn yọ ẹlẹ́dàá wọn kó wọn yọ people can proud pa wọn pa torí kò ń ṣẹran rírọ̀ kò ń ṣẹran kékeré kò ń sẹ́ni tí wọ́n lè gìrì lójú oorun tá a sọ pé kó pa báwa kan ṣe ń banújẹ́ lénìí pé Comrade Toba ti kú bẹ́ẹ̀ làwọn tó ṣe yẹn jubilate pé they are succeed succeed o gbogbo àwọn tó ń àtàṣe orúkọ nǹkan tó ṣẹlẹ̀ mọ́ National Union rọ́rọ̀ sọ ọ̀rọ̀ National Union kọ́ nìkan tó ń ṣẹlẹ̀ ikú Comrade Toba ó shock everybody wa the last time tá a lọ sí state ọlọ́rọ̀ kan tá a bá lọ tó bá jẹ́ pé wọ́n sọ fún kejì mi pé ẹni ń tá a bá lọ yìí ó yẹ kó lówó agbára fún wa aláìkò ló ẹ kàn sọ fún wa pé àmọ́dékẹ́ ṣe nǹkan fún mi ẹ̀ ṣe tó wálé ọ̀gá má bínú a dẹ̀ play along ṣàdédé lọ́kàn pè mí pé ṣé mo gbọ́ nǹkan báyìí mo ní láyé pé lè ṣẹlẹ̀ because a mọ̀ pé ní kọ́ta mi ní ìbọn tó ń ṣẹ̀ṣẹ̀ yìí sí kọ́ nìyẹn ká tó wá sọ pé just only one bullet tó dẹ̀ pa á láyé. ṣùgbọ́n ìbéèrè mi ṣe ń pé gẹ́gẹ́ bíi pé ẹ súnmọ́ Comrade Toba ẹ dẹ̀ jẹ́ ìkànnì àwọn èèyàn tí wọ́n ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bíi pé ẹ̀yin náà ti ṣe sọ́n bíi wá pé ní state chairman ẹ̀yin náà jọ ń lọ ǹjẹ́ ṣe ríyàn kan tó yẹ pé bóyá Comrade Toba àti èèyàn bóyá wọ́n jọ ń du ipò àbí kẹ̀ bóyá nǹkan kan ṣẹlẹ̀ àbí kẹ̀ tẹ́yìn lè rò pé tí kò bá wá láti bíbà ó lè jẹ́ àbí ṣé ẹ rí nǹkan tó jọ bẹ́ẹ̀. ṣe rí gbogbo èèyàn mọ̀ pé alágbára ni Ìbà Gani Adams bẹ́ẹ̀ náà lọ mọ̀ pé olóyè Sunday Igboho alágbára ni wọ́n bàbá. bẹ́ẹ̀ ṣe mention Fáṣẹ̀hùn yẹn ń bí mi nínú o ẹ mention Gani Adams ẹ mention Fáṣẹ̀hùn. ẹ má bínú. bàbá ẹgbẹ́ gangan nìyẹn kọ́nà máa fọ̀rúkẹ́ wọn. bàbá ẹgbẹ́ gangan nìyẹn. bàbá ẹgbẹ́ gangan nìyẹn ẹ gbàgbé. ta ló ń dúró fún Fáṣẹ̀hùn báyìí pé bí bàbá ò ṣe sí mọ́ ta lẹni tó ń ṣàṣojú wọn. mi ò ní dárúkọ ọ̀rọ̀ sí ń bọ̀ mẹ́. ṣé ẹgbẹ́ tí bàbá Fáṣẹ̀hùn sì dálẹ̀ wọ́n sì wà. ó wà tó dúró digbí abẹ́ bàbá Fáṣẹ̀hùn ni Gani ti dìde. ọmọdé yẹn mu báwo ni àbúrò mi máa fẹ́ rí ẹ. ṣé rí tẹ́ bá fẹ́ gbọ́ one or two things lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Comrade Toba Ìjàyà Ajégunjẹran lórí íńtáfíì máa bá mi ká lọ ẹ gbọ́ kókó nínú ẹ̀ ṣe gan. ṣe rí àwọn awuyewuye tó ń lọ lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho àti OPC Ìbà Gani Adams àti bàbá wa Fáṣẹ̀hùn tẹ́ bá fẹ́ gbọ́ gbogbo ọ̀rọ̀ ìjìnlẹ̀ yìí lọ́tún lọ́sì ẹ jọ̀ọ́ ẹ bá mi pàdé lórí íńtáfíì ẹ gbọ́ òkodoro ọ̀rọ̀ ńbẹ. èyí ò kì í ṣe ìgbà àkọ́kọ́ tó yẹ pé a máa bá yín sọ̀rọ̀ torí ẹ ti bá a sọ̀rọ̀ nígbà kan rí lẹ́yìn ìgbà tí fọ́nrán ẹ jáde a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó yẹ pé wọ́n sọ̀rọ̀ nípa àwọn nǹkan tí ẹ sọ ṣùgbọ́n nǹkan yẹn kọ́ ló gbé wa wá lọ́jọ́ títòní torí lẹ́nu bíi ọjọ́ mélòó kan a rí àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ lágbo union ìyẹn tìlú Èkó nípa tí olóògbé Toba Ajégunjẹran gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń pè ó ṣe dolóògbé àdẹ̀rí pé àwọn agbanipa ló pè wọ́n ló pa wọ́n lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tí a bá pàdé òun la ṣe torí ẹ̀ pé gẹ́gẹ́ bíi pé gbogbo àwọn èèyàn tí wọ́n mọ̀ yìí wọ́n mọ̀ pé nínú àwọn ọ̀gá àwọn union ibẹ̀ náà lẹ́yìn náà wà tí ẹ ti ń ṣiṣẹ́ la ṣe bẹ̀rẹ̀ pé ǹjẹ́ kí lẹ lè sọ nípa arákùnrin tó dolóògbé tí wọ́n ń pè ní Toba Ajégunjẹran yìí kí lẹ lè sọ. ó mà ṣe o God ṣe rí ìbéèrè tẹ́ béèrè yìí kò yẹ kí n lè dáhùn ṣùgbọ́n máa sọ díẹ̀ ṣe rí Comrade Toba Ìjàyà
ikú wọn dùn ọ̀pọ̀lọpọ̀ wa gidi gan. Kò sí bí èèyàn ṣe fẹ́ wà nílé ayé, ó máa bàdì sáwọn kan ó dẹ̀ máa gùdù sáwọn kan, èèyàn ò ní dá tán. But Comrade Toba jẹ́ ẹnìkan tó jẹ́ pé ó so nice gan, tó dẹ̀ jẹ́ wípé Alhaji Sego state chairman wọn ò lè gbàgbé láyé. Bí ikú yẹn ò lè dùn àwa tó àwọn, because nínú ọ̀rọ̀ tí state chairman máa ń sọ, ó jẹ́ ẹnìkan tó lóyà sí wọn tó dẹ̀ lóòótọ́ gan, kíyàn tó lè máa fọwọ́ sọ̀yà lórí èèyàn pé ẹni no o trust èèyàn ni. Ṣùgbọ́n kò sẹ́ni tó rí ọlọ́jọ́ ṣe. Èmi believe kíní kan, àsìkò ló tó. People can proud pa wọn pa, torí kò ń ṣe ẹran rírọ̀, kò ń ṣe ẹran kékeré. Kò ń sẹ́ni tí wọ́n lè gìrì lójú oorun tá sọ pé kú pa. Ṣùgbọ́n tí kú bá máa pààyàn, á mú nǹkan kan dání. I believe àsìkò ló tó. Ṣé you understand? Ẹ wo Professor Pella, bí bàbá ṣe lágbára tó. Àwọn tó rò pé àwọn pa, àsìkò ló tó. Àtẹni tó pààyàn, àtẹni tí wọ́n pa, ọjọ́ kan gbogbo wa máa lọ jíyìn f'Èdùmàrè. Gbogbo wa máa lọ jíyìn. The last time tá náà fẹ́ pa Koko Zaria, ṣùgbọ́n orí kó wọn yọ, ẹlẹ́dàá wọn kó wọn yọ. Ṣùgbọ́n gbogbo ẹni tó ń ṣe bẹ́ẹ̀, normally Bíbélì lóhun òfòkú ẹlẹ́ṣẹ̀ àfi kó ronúpìwàdà. Mo gbàdúrà k'Ọlọ́run kó jọ̀ọ́ nínú àánú ẹ̀ kó yí everybody lọ́kàn padà. Inú pọ́ọ̀tù kan ṣoṣo ní Lagos State, kò ń ṣe nǹkan tó yẹ ká máa para wa bí ẹni pẹran. Mo gbọ́ káwọn kan sọ pé àwọn union wọn ń para wọn. Kò ń ṣọ̀rọ̀ union lélẹ́yìí. No. Ọ̀rọ̀ union kọ́, but ntẹ́lómi yóò mọ̀, wọn kàdùkú máa sọ. But very soon, àṣírí máa tú, tó ráwọn ọlọ́pàá ti ń ṣiṣẹ́ wọn bí iṣẹ́ mú dẹ̀ trust Lagos State. Wọ́n máa ṣe findings wọn. Àṣírí máa tú, ó tiẹ̀ ti ń tú ni. Ó ti ń tú. Because ikú Comrade Toba ó shock everybody wa. The last time tá lọ sí state, ọlọ́dọ̀ kan tá bá lọ. Tó bá jẹ́ pé wọ́n sọ fún kejì mi pé ẹni ń tá bá lọ yìí, ó yẹ kó lówó agbára fún wa, wàhálà kò lò. Ẹ kàn sọ fún wa pé mo ní kẹ́ ṣe nǹkan fún mi ẹ ṣe, tó wálé ọ̀gá má bínú. A dẹ̀ play along. Ṣàdédé lọ́kàn pè mí pé ṣé mo gbọ́ nǹkan báyìí mo ní láyé pé lè ṣẹlẹ̀. Because a mọ̀ pé ní kọ́ta mi ní. Ìbọn tó ń ṣẹ̀ṣẹ̀ yìn sí kọ́ nìyẹn, ká tó wá sọ pé just only one bullet tó dẹ̀ pa aláyé. Ló jẹ́ kí n sọ pé àsìkò ló tó, ikú Ọlọ́run ló dé. Ọlọ́gà gbọ́dọ̀ ṣe findings o, normally. Ṣùgbọ́n òun náà ń ṣe ń ta lé kìgìrì. Ẹgbẹ́ orúkọ ẹni Toba Ìjàyà, gbogbo Mushin, respect, k'Ọlọ́run kó jọ̀ọ́ kó bá foríjì òkun ọ̀run. Àwọn ẹbí wọn náà, Ọlọ́run bá ra wọn lẹ́kún. Ọlọ́run ló lè rẹ̀yàn lẹ́kún irú ẹ̀. Ṣùgbọ́n ìmọ̀ràn mi sí gbogbo alágbára, kò sí nǹkan kan nílé ayé yìí o. Nothing. One day, bó ní kálukú wa náà ṣe máa lọ rèé. Ní tá bá ṣe lè la máa sọ. Yorùbá tó wà pòwe kan wọ́n ní àràbà túnra mú, odò ń gbárèrè o. Àwọn kan bẹ wọn ò fẹ́ rán ẹ ìkà ni o. Inú ẹ̀jẹ̀ wọn nìkà wà. Báwa kan ṣe ń banújẹ́ lénìí pé Comrade Toba ti kú.
bẹ́ẹ̀ làwọn tó ṣiṣẹ́ yẹn jubilate pé they are succeed succeed o Ọlọ́run máa táṣìírí yín o apèkẹ́ repent please Lagos State inú pọ́ọ̀tù kan ni kó ń kálukú fowó tákà ó ní the best kò ṣe ká máa para wa bí ẹni pẹ̀ràn ẹjọ́ títorí tọlọ́run gbogbo ẹ̀yin amòòkùnṣìkà ẹ repent bíbélì lóhùn ò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ àfi kó ronú padà ẹ má ṣe ká para wa mọ́ ní tí lágbájú bá ṣe tó bá dùn ẹ pé ọ̀tún ẹ pé òsì màá dẹ̀ tún ọ̀rọ̀ mi lọ sọ́dọ̀ àwọn olórí wa àwọn ìjànkànjànkàn ní òṣèlú ẹ bá jọ ṣẹ́rí Lagos State ẹ bá wa pe àwọn alágbára bẹ̀ ẹ associate gbogbo wọn pọ̀ ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká gbọ́ pé ẹnìkankan mọ́ ẹ jọ̀ọ́ títorí tọlọ́run ẹ̀yin alágbára Lagos State ẹ má jẹ́ ká para wa mọ́ torí tọlọ́run ẹ jẹ́ kí lè jáṣe mọ́ láàrin wa ẹ jọ̀ọ́ títorí tọlọ́run ẹ jọ̀ọ́ ṣùgbọ́n gbogbo ẹni tó gbé ní òkùnkùn tó tafà sínú mọ́lẹ̀ àṣírí ó tú láṣẹ Èdùmàrè lókù ìbò ṣe wà kó tó lè tán lára ọ̀gá wa tí chairman Alhaji Sego mi ò lè sọgbà tó lè tán lára wọn o because kọ́mọdé tó bá jẹ́ nìkan tí wọ́n láìkì gan jù pé tí yẹn bá wá fẹ́ràn bá wá jáde láyé mi ò mọ̀ bó ṣe lè rí kọ́lọ́n kó jọ kó bá rẹ àwọn náà lẹ́kún kọlọmọjì ní iṣẹ́ national union Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ o gbogbo àwọn tó ń àtàṣì orúkọ nǹkan tó ṣẹlẹ̀ mọ́ national union ọ̀rọ̀ sọ ọ̀rọ̀ national union kọ́ nìkan tó ń ṣẹlẹ̀ Ọlọ́run ló yé ṣùgbọ́n wá jẹ́ bẹ́ẹ̀ kò jẹ́ bẹ́ẹ̀ mo mọ̀ pé àwọn ọlọ́pàá ò ní dúró wọn lè dúró gbogbo kú tó pa Comrade Toba Ìjàyà wọ́n máa wá oṣù àṣírí sí máa tú àṣìṣe tí ń tó túbọ̀. ẹ ṣeun gan pẹ̀lú àwọn àlàyé tí bá wa ṣe lóní ráńpẹ́ ṣùgbọ́n nínú àwọn nǹkan tí ẹ sọ kó tó dín pé bóyá mo mẹ́nu bà àwọn nǹkan yẹn ó ní àwọn nǹkan tí a ti gbọ́ lẹ́yìn ìgbà tí ìṣẹ̀lẹ̀ burúkú yìí tó ṣẹlẹ̀ ṣùgbọ́n ìbéèrè mi sí yẹn ni pé a ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan bẹ́ẹ̀ tó yẹ pé tó ti ṣẹlẹ̀ sí tó yẹ pé a lè bẹ̀rẹ̀ sí ń dárúkọ tó yẹ pé wọ́n ṣiṣẹ́ ìlú náà tó yẹ pé takàn máa gbọ́n pé àwọn agbanilọ́pa wọ́n lọ pa wọ́n tó ń ṣe ìkíní tó ń ṣe kejì tó ń ṣe kẹta tó ń ṣe kẹrin nídìí iṣẹ́ ìlú náà ni láti gbọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà tí ẹ̀yin wá ń sọ̀rọ̀ ẹ wá ń sọ pé kò ń ṣe nǹkan tó jọmọ́ ìlú náà ni kí lẹ́yìn wá lérò pé ó fà á tó fi dín pé àwọn agbanipa lọ yìnbọn fún Comrade Toba Ìjàyà. ẹ ṣe rí lórí pọ́ìntì yẹn ikú ò ní pààyàn kó má mú nǹkan kan dání sà ikú ò ní pààyàn kó má mú nǹkan kan dání. ìdí tí ọ̀pọ̀lọpọ̀ fi ń rò bẹ́ẹ̀ lélẹ̀ a mọ̀ pé nínú onímọ́tò nínú national union some believe pé jàǹdùkú pọ̀ ń bẹ but this time around ọ̀rọ̀ union ti kọjá pé illiterate no nowadays ẹlòmíì tó school gbọ́ngbàdúrà kọ́ ọmọ òun ṣiṣẹ́ union this time around she understand but either bí ni àbí he kò sí nǹkan tó lọ láyé yìí ó sì ń bọ̀ ẹ̀sán náà ó máa ké ó lè pẹ́ ó dé lè yá ìgbà tó máa jẹ́ làmọ́ but for me I don't believe wípé inú union náà ti ń ṣiṣẹ́ yẹn mi ì believe bẹ́ẹ̀ no ẹ gbàgbọ́. mi ò gbàgbọ́ rárá mi ò gbàgbọ́ at all. tẹ́ bá sọ pé ẹ gbàgbọ́ ní pé ẹ gbàgbọ́ pé inú iṣẹ́ tí ẹjọ́ ń ṣe yìí níbẹ̀ ní ìṣẹ̀lẹ̀ burúkú yìí ti wá ṣùgbọ́n nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ó ní àwọn kankan tí mo bá pàdé lórí ayélujára wọ́n sọ pé wọ́n ní kí òṣìkà máa rántí
torí pé tó bá mu jẹ ìjọ kan bọ̀ wọ́n ní téèyàn bá nà ká kan sọmọ lọ́mọ mẹ́sàn-án tó kù àjẹtòlúwa gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ nínú àwọn nǹkan tí mo bá pàdé wọ́n wá sọ pé oníkálukú ń pariwo wípé wọ́n gbẹ̀mí tọ́ba wọ́n ní ǹjẹ́ ṣé a mọ̀ ọkọ̀ tí tọ́ba ti ṣe ń pé ẹnikẹ́ni tí ó bá ṣe kíni tó bá fi idà pààyàn dandan ni wọ́n máa fi idà pa á ní pé kí ló dé ta wá ń pariwo olóòtú gẹ́gẹ́ bí mo ṣe bá pàdé. ẹ ṣe ọmọ líle ò kì í jàre ẹjọ́ ìbá mi ò yé yín ọmọ líle ò kì í jàre ẹjọ́ mo rántí ìgbà kan ní ìlú mi tí ẹnìkan bá jà nísàlẹ̀ ọjà wọn á lé mi ní ọ̀tọ̀dẹ̀lẹ́ni tó jà torí wọn wò pé ìṣe drop maker gangan tó gbọ́n á lù ọ̀tọ̀lẹ́ni tó jà èmi ni mo máa dárúkọ ṣé tí ẹni tó bá ti lórí òkìkí ti ní ni ọmọ burúkú yàtọ̀ sápáyàn apààyàn yàtọ̀ sọmọ burúkú ẹlòmíì lè wà tó jẹ́ pé ọmọ líle ni ẹ understand kan ló jà ń bí ó fọyàn lẹ́nu bí ó ṣe gbá ṣàwò ó lè má lè padìyẹ ṣùgbọ́n àwọn kan bẹ iṣẹ́ tá a fi rán wọn ni pé kílà iṣẹ́ tá a fi rán wọn nìyẹn ó likely kó jẹ́ pé girlfriend lẹ́lòmíì máa jà sí wọ́n á dẹ̀ fa assassin ló mú kúrò ń bẹ̀ á dẹ̀ mú ó ti gbàgbé pé òun náà bí ọmọ ó ti gbàgbé kí la wá ń work ṣẹ́rí gbogbo nǹkan tó ń sọ káàkiri pé oyè náà ti pa oyè náà ṣe kíní kan àbí kíní kan me I don't believe ní tí mi ò bá rí mi ò ń sọ lọ́wọ́ ẹnu ìgbà tí mo mọ̀ inú mi máa ń dùn sí gan Ọlọ́run Olódùmarè ń gbọ́ mi ò mọ past tense sí ẹ̀ that is why mi ò lè sọ̀rọ̀ débẹ̀ mi ò mọ̀ dákẹ́ mo ti mọ past tense tó ti ṣe bóyá bí let's say like 15 years ago I can say it but lẹ́nu ìgbà tí mo mọ̀ mi rí àṣẹ èèyàn burúkú tó lè dẹ́mi èèyàn légbodò Ọlọ́run torí ọwọ́ nǹkan tí a bá lọ sí state lọ́jọ́ yẹn ó yẹ kó lu agbára ó kàn pé ìkejì mi ó ní mo dẹ̀ tọrọ nǹkan lọ́wọ́ yẹn ẹ̀ ṣe fún mi máa sọ fún kejì mi mo ní wá ẹ jẹ́ ká gbójú o torí ó yẹ kó lu ọwọ́ agbára ni kò sí nǹkan tó sọ fún state chairman tí ò ní ṣe fún délé bóyá nǹkan oníkálukú ló máa sọ tiẹ̀ tí nǹkan bá ti ṣẹlẹ̀ o ọmọ líle ò kì í jàre ẹjọ́ o that is my point. ẹ ṣeun ṣe lẹ́yìn ọ̀gá tí àwọn ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ àti rí olórí oko pátápátá tí gbogbo èèyàn mọ̀ sí MC Olúọmọ àwọn náà ti sọ̀rọ̀ gẹ́gẹ́ bí nǹkan tí a bá pàdé wọ́n ní àwọn ọlọ́pàá ti ń ṣiṣẹ́ wọn ní pé wọ́n á dẹ̀ ṣe kí ni wọ́n á ṣe investigation wọ́n á mọ àwọn tó ṣiṣẹ́ ìbéèrè ṣùgbọ́n ìbéèrè mi sí pé gẹ́gẹ́ bí pé ẹ súnmọ́ Comrade Toba ẹ dẹ̀ jẹ́ ìkan náà àwọn èèyàn tí wọ́n ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí pé ẹ̀yin náà ti ṣe sọ́n bí wá pé ní state chairman ẹ̀yin náà jọ ń lọ ǹjẹ́ ṣe rí èèyàn kan tó yẹ pé bóyá Comrade Toba àti èèyàn bóyá wọ́n jọ ń du ipò àbí kẹ̀ bóyá nǹkan kan ṣẹlẹ̀ àbí kẹ̀ tẹ́yìn lè rò pé tí kò bá wá láti bíbá ó lè jẹ́ àbí ṣé ẹ rí nǹkan tó jọ bẹ́ẹ̀. ṣe rí mi ò rí ní tó jọ bẹ́ẹ̀ rárá kódà pósì tó wà lọ́fíìsì ó rẹ̀ di nkí àwọn ọlọ́kadà láti ta tíkẹ́ẹ̀tì fún ọlọ́kadà ẹni tí Yorùbá dẹ̀ trust kò lè fi síbẹ̀. mo rántí pé the last time tá a lọ sí state lára àwọn tó wà ní state náà sọ pé ẹni tó tọ́ ẹni tó yẹ náà fi sí post yẹn o wish Comrade Toba pé tó máa ní kó lọ sí station láti ṣètò ọlọ́pàá ó wà capable láti ṣe ẹ̀rù ń bà láti wọ ní station kankan ẹjọ́ abẹ́ wọn náà ni àwọn ọlọ́kadà ẹjọ́ kí bí má pa wọn kán má bàa jalè
inú state yẹn náà ni wọ́n state office yẹn náà ti ń sọ pé ẹni ó capable fún iṣẹ́ yìí kàn rọra filẹ̀ bẹ́ẹ̀. There is no argument tí èmi gbọ́ o, èmi ò gbọ́ argument kankan. Mi ò ní parọ́ tí n bá gbọ́ máa sọ. Kò sí argument kankan. But mo mọ̀ pé tó bá yá, tó bá pẹ́, òótọ́ ó máa fara hàn. Gbogbo yẹn ó ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé iṣẹ́ yìí ò ṣe inú union. Wàláhì kò kí n ṣe inú union. Mo fọlọ́n búra kò ṣe inú union. Ká má mú ìpá mẹ́pọ̀n. Ìpá yàtọ̀ sẹ́pọ̀n. Kò ṣe inú union. But tó bá kọ́ tó bá yá, àṣírí máa tú. Ẹ ṣeun gan-an. Ẹ ti bá a ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí ohun tó ṣẹlẹ̀ sí Comrade Toba. Ọlọ́run bá kó bá ran àwọn ẹ̀mí wọn lẹ́kún àti ẹbí àti ará àti gbogbo àwọn èèyàn tí wọ́n fi sílẹ̀ kọ́ ló bá ràn wọ́n lẹ́kún. Ká má ṣe irú ẹ̀ mọ́. Bàbá, gẹ́gẹ́ bí àwọn nǹkan tó ṣẹlẹ̀ láàrin bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn ní ìlú Ọ̀yọ́ níbi tí wọ́n ti jí àwọn ọmọ iléèwé àti akẹ́kọ̀ọ́ tí wọ́n ti jí wọn gbé. Lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jáde ní ilẹ̀ Yorùbá tí wọ́n sọ pé ẹni tó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò pé àwọn ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé láti lè jẹ́ kí wọ́n rí solution láti lè rescue àwọn ọmọ yìí pé wọ́n gbé àwọn ìgbésẹ̀ yẹn pé ọ̀pọ̀lọpọ̀ ibi tó yẹ kí wọ́n ti sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ṣàsọ oríṣiríṣi ṣùgbọ́n àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní pé àwọn ọmọ yìí wọ́n ti rí wọn gbà àti àwọn ọmọ àti akẹ́kọ̀ọ́ oníkálukú ti ṣe kí ni wọ́n ti padà sí ààyè wọn gẹ́gẹ́ bí nǹkan tó ṣẹlẹ̀. Bàbá, gẹ́gẹ́ bí pé OPC gan náà lẹ́yìn náà jẹ́ àti pé mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin náà gbọ́ gbogbo àwọn nǹkan tí wọ́n sọ nípa Ìbà Gani Adams, kí lẹ rí sí àwọn nǹkan ẹ̀? Ǹjẹ́ lè sọ̀dí tó fi dé pé akitiyan tó yẹ kí Ìbà Gani Adams tó yẹ kí wọ́n ṣe wọn ò ṣe bó ṣe yẹ kó rí gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe ń sọ? OPC náà lẹ́yìn, kí lẹ lè sọ sírò àwọn nǹkan ẹ̀? Ẹ ṣé olóòtú. Ṣe rí àwọn aláìmọ̀kànmọ̀kàn wọ́n lè máa bú Gani Adams. Àwọn aláìmọ̀kànmọ̀kàn kan náà wọ́n bú Sunday Igboho, owó bàbá Dami. Ṣe rí tí Ọ̀túnba Gani Adams tẹ́ kọ́kọ́ sọ yẹn náà first. Ṣe rí Nàìjíríà tàwa yìí. Ṣe rí ẹni tó bá wà nínú ilé ẹ̀ tó mu gàrí àtẹ̀já dídí kò mọ iye o. Ṣùgbọ́n tó bá wà lẹ́wọ̀n yóò lòun ò ṣerú ẹ̀ mọ́. Mo rántí gba ìṣẹ̀lẹ̀ kan ó ti bí ọdún díẹ̀ sẹ́yìn pẹ̀lú bàbá wa olóògbé bàbá wa Fáṣẹ̀hùn àti Gani Adams. Wọ́n fa ọ̀rọ̀ yẹn gbà yẹn, ọ̀rọ̀ yẹn dàbújá. Àwọn méjèèjì ni wọ́n mọ bí wọ́n ṣe kọwọ́ bọ̀wé pé wàhálà ò ní ṣẹlẹ̀ mọ́, kò ní sí wàhálà kankan mọ́, kò ní sí kankan mọ́. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ tó ti kọwọ́ bọ̀wé lọ́dún tó pẹ́. Ìbá mi òye yín. Ẹ jọ̀ọ́ ṣóhun lẹ́wà sọ pé nǹkan kan wá ṣẹlẹ̀. Kó kàn sọ pé èèyàn mọ ẹ kó sínú gbó. Tí wọ́n bá pa èèyàn kan ẹ̀wọ̀n gbogbo wọn ó kù sí. Owó bàbá Dami mo like wọn gan. Mo like wọn gan. Normally mi àti wọn ò sí ra face to face. Mo like wọn jù. Akíkanjú ni. Ṣùgbọ́n bọ́n ṣe jẹ́ akíkanjú tó náà, ẹ wo nǹkan tí Yorùbá fẹ́ ṣe fún wọn. Ẹ wo àbọ̀dẹ̀ tọ́mọ Yorùbá fẹ́ gbà fún máa yìí. Tí ẹ bá ṣe ọpẹ́lọpẹ́ bàbá wa Lọ́dájà, Olúfẹ́mi lóyè, kọ́ ló má bàa pa bàbá báyìí. Tó ń lo connection pẹ̀lú bàbá wa Tinubu, president wa, kọ́ ló mọ́ pa àwọn náà báyìí. Tí àṣẹ ò bá wá látòkè, ọmọ Adéyẹmọ náà ò lè wọnú igbó yẹn o. Bàbá wọn ò tó bẹ́ẹ̀. Ọmọ Adéyẹmọ, Sunday Igboho, brother mi má bínú kí mo pè é orúkọ náà fi ń pọ̀ Báládé o. Wọ́n máa ń sọ pọ́ìntì kan. Wọ́n ní nílẹ̀ Yorùbá àwọn akíkanjú wà tó lóògùn jà wọn lọ. Then it's true.
tó jẹ́ sharp shooter jù wọ́n lọ àwọn náà máa ń sọ ṣùgbọ́n ayé àní ní ń kọ́ Yorùbá dẹ̀bọ̀ wọ́n ní àyàní ní jóògùn ẹlòmíì ò láyà ni bó ṣe lóògùn tó bá gbọ́ òhe yóò họ ni torí kò fẹ́ ṣẹ̀wọ̀n fún délé tá a bá ń sọ̀rọ̀ lórí OPC nígbà tó OPC kọ́kọ́ jáde tó OPC bá gbọ́ pé wọ́n sọ pé mo lè ń trọ́bù àdúgbò báyìí táyé wọn ti bàjẹ́ ńbẹ̀ ibi tí ọlọ́pàá ò bá lè wọ̀ because ọlọ́pàá ò lè bọ́lọ́pàá ṣe máa ṣiṣẹ́ ó yàtọ̀ sí OPC ṣe máa ṣiṣẹ́ ẹ jẹ́ ká gbà gbọ́n ṣiṣẹ́ fún ìjọba bọ̀ bí òǹkàlùkù ṣe ṣiṣẹ́ ó yàtọ̀ síra wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́pàá táwa ṣiṣẹ́ fún tó máa gbọ́n ta fi àwọn náà yes kò tọ̀rọ̀ ló sọ ṣe understand kẹ́nìkan wá ló ń mófin lọ́wọ́ ara wọn tí ìjọba tí wọ́n bá ní wọ́n pẹ̀lú Gani Adams àfogun àfọ̀tẹ́ ó yá ẹ̀pà ọmọ Fáṣẹ̀hùn ẹ pè Sunday Igboho ó yá gbogbo yín ẹ team together tí ìjọba bá give order lẹ́ni kí ni jẹ́ bandit kí ni jẹ́ ajínigbé wọ́n ṣòfò wàláì Yorùbá ní àpapọ̀ ọwọ́ báyìí ló máa ń gbẹ́rù dórí ṣé believe kó mi tí ìrú agbára tí OPC rí kó ní so possible kọ́kọ́ ṣàdédé gbéra gbáhùn alọ́nugbà lọ́wọ́ àwọn bandit o sáà tíyẹn bá dán wò omi ó mú mọ OPC tó wà ní tí wọ́n bá ní Lagos State àti Ọ̀yọ́ State nìkan kí OPC jáde kì í ṣe mọ̀nà 10,000 ibi tí olórí méjèèjì bá ti gé fọ́dà pé ó yá gbogbo tí pé l'OPC ẹ gbàgbé kí Fáṣẹ̀hùn ẹ gbàgbé pé Gani Adams ó yá ẹ̀kan ló gbó oh God kòkòrò lẹ́ẹ̀lẹ́ẹ̀bẹ̀ yóò kò ní í gbérí mọ́ ibi tí yẹn 10,000 bá wọ̀ lẹ́ẹ̀kan náà ṣùgbọ́n Ìgbòho sà owó bàbá dámì no mo gbé fún yín o mo gbé fún yín o èmi àti yóò ti mọ̀ra bọ̀ mo mọ̀ kí ọjọ́ kan máa mọ̀ra àti mọ̀ra jọjọ́ kan máa mọ̀ra akíkanjú ogun ni kò sí tó wá jẹ́ kó rí bẹ́ẹ̀ náà bá kò bú wà látòkè ní ẹ wo iye àmì tó ń tẹ̀lé gbọ́n yìí ẹ wo iye ọlọ́pàá wọn ò dáṣẹ́wọ́ wọn jẹ́ o tí a bá dáṣe tí ẹ ó bàjẹ́ that is why àwọn tó ń fún Gani Adams kékeré ọ̀kẹ́kọ̀ọ́ government will give order fún Gani Adams government will give order fún ọmọ Fáṣẹ̀hùn wọ́n tẹ̀ fi Gani Adams sílẹ̀ kọ́ give order fún ọmọ Fáṣẹ̀hùn kọ́ ní ká wọgbó lọ. ṣé ibà Gani Adams ṣáwọn béèrè fún ọ̀dà. wọ́n béèrè fún wọn ò dẹ̀ fún wọn. wọn ò fún wọn tí ò bá kí n ṣe wípé bàbá wa Ládọjà náà wọn ò lè fún ọmọ Adéyẹmọ náà kò tí èyí wọn ò lè fún but tí gọ́ọ̀mẹ̀ntì bá give order lọ́la pé ok ẹ tiẹ̀ fọ̀rọ̀ Gani Adams gan lẹ̀ ẹ̀yin ọmọ Fáṣẹ̀hùn ó yá ẹ ṣe meeting I give order lẹ́nìí títí ìjọba yìí ẹ jẹ́ ká rí result bàbá nǹkan bàjẹ́ gidi gan gbogbo àwọn àṣírí tán rò kó bò tù because gẹ́gẹ́ bí nǹkan tá a máa rí nínú Facebook gbà mí wọ́n ní àwọn sójà ní àwọn ń lọ àwọn kan give order káwọn máa ń yìnbọn kí ló kan tó OPC pẹ̀lú yẹn máa ń yìnbọn kẹ̀ tíjọba ti give order ibi ó dẹrú mi ò sọ pé OPC bá wọlé síbẹ̀ òun ò ní panu OPC o wọ́n lè panu wa o wọ́n lè panu mi sọ pé òun ò ní panu wa o ṣùgbọ́n Jésù àwọn náà blame ara wọn fún délé kẹ́ni kankan máa blame Gani Adams kán máa blame ọmọ Fáṣẹ̀hùn ọmọ Adéyẹmọ ti gbá ọ̀dà látòkè kí là ń work but mò ń gbàdúrà kí Ọlọ́run kó jọ kó jẹ́ kí ìrẹ́pọ̀ yẹn kó lè team together tó bá team together Jésù ilẹ̀ Yorùbá padà dẹ̀rọ̀
mo débẹ̀ yẹn dúró náà sà. ẹ ṣeun gan kí lẹ̀yin lérò pé ó fà gbogbo tí ìjọba ò ṣe gbà kí Ìbà Gani Adams ẹ fi wọnú gbólọ kí ló fà tẹ́ lérò pé ó lè jẹ́ kí ìjọba má fún ọ ní àpòfà kankan. ẹ ṣe ìjọba rí wípé a kì í ṣe amòfin alùfin ni wá a ṣe kọjá bí wọ́n ṣe rán wa. Yorùbá mi yé yín sà a ṣe kọjá bó ṣe rán wa. Ṣùgbọ́n máa sọ fún sójà pé go back ò sí fún PC o tẹ bá ti give order nìyẹn o. Ìjọba náà dẹ̀ máa ro àròjinlẹ̀ kó tó lè give order. Kó má di pé innocentity ò mọ nǹkan kan máa lọ máa waste ẹ̀mí ẹ̀. That is the point. ẹ ṣeun gan gbogbo èèyàn mọ̀ pé alágbára ni Ìbà Gani Adams bẹ́ẹ̀ náà lọ mọ̀ pé olóyè Sunday Igboho alágbára ni wọ́n bàbá. Bẹ́ẹ̀ ṣe mention Fáṣẹ̀hùn yẹn ń bí mi nínú o. Ẹ mention Gani Adams ẹ mention Fáṣẹ̀hùn. ẹ má bínú. Bàbá ẹgbẹ́ gangan nìyẹn kọ́ ló máa fọ̀rún kẹ́ wọn. Bàbá ẹgbẹ́ gangan nìyẹn. Bàbá ẹgbẹ́ gangan nìyẹn ẹ gbàgbé. Ta ló ń dúró fún Fáṣẹ̀hùn báyìí pé bí bàbá ò ṣe sí mọ́ ta lẹni tó ń ṣaṣojú wọn. Mi ò ní dárúkọ ọ̀rọ̀ sí ń bọ̀ mẹ́. Ṣé ẹgbẹ́ tí bàbá Fáṣẹ̀hùn sì dálẹ̀ wọ́n sì wà. Ó wà tó dúró digbí. Abẹ́ bàbá Fáṣẹ̀hùn ni Gani ti dìde. Tẹ́ bá ń dárúkọ Fáṣẹ̀hùn tẹ́ ń dárúkọ Gani Adams tẹ́ ẹ̀ dárúkọ Fáṣẹ̀hùn ó máa dùn mí. Ó máa dùn mí. Ṣùtì mẹ́ abẹ́ bàbá lọmọ boko. Ṣé yí báyìí kọ́lọ́ máa fọ̀nù kẹ́ bàbá. Ẹ ṣeun wọn gẹ́gẹ́ bí ìbéèrè tí mò ń sọ lọ láàrin àwọn tí mo dárúkọ wọ̀nyí ta ló yẹ kó tẹ̀ fún kan nínú wọn torí àwọn méjèèjì ìkan ò fẹ́ gbà fún kan. Láàrin Ìbà Gani Adams olóyè Sunday Igboho ta ló yẹ kó gbà fún kan nínú wọn. Bàbá ọmọdé lóògùn oní ò lè ràn so mẹ́ṣe fún ọ̀rọ̀ gbowó ti kọjá ibi tí wọ́n fi sí. Bàbá nígbà míì bàbá máa respect ọmọ ẹ̀ kó lè bá àdètì débi tí ó dé ọpọlọ ní fi respect ẹ̀ ni. Ìgbọ́n tó ń bá fẹ́ ní jẹ́ mọ́ fẹ́nu bàjẹ́ nǹkan kan ìgbà wo ránkì tí wọ́n náà máa já. Because everybody ti rí Sunday Igboho ọmọ Adéyẹmọ ẹ̀gbọ́n mi wá bí mo pè é lórúkọ o wọ́n ti rí bí olùrànlọ́wọ́ ilẹ̀ Yorùbá which I believe pé Ààrẹ Ọ̀nà Kakanfò aṣíwájú ogun ilẹ̀ Yorùbá ìbá mi yẹn a rí àṣẹ jagunjagun ṣùgbọ́n irú loyalty wo ló wà at least tíyàn bá ní loyalty tí backup ńlá wà Apache oyè federal máa give order o. Bákan ni Ìgbòho ọmọ Adéyẹmọ ṣe rìn o kí ló dé táwọn rìn bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí wàá rí bẹ́ẹ̀ yẹn nìyẹn mo ṣe ní ìdí bàbá lọmọ boko àbúrò mi ò fẹ́ rí ẹ wá ẹjọ́ rapport together ẹ pa wá tájọ́ mo Fáṣẹ̀hùn kájọ rapport together tó ń bá pèèyàn tẹ́nísì lọ́wọ́ pọ́n lọ́mọ wà náà àwọn tí ó lọ sà Ọlọ́run lè dùn ń gbọ́ mi ò ń yógun jà ìdílé jagunjagun lèmi ti jáde àwọn tó bá dẹ̀ ń gbọ́ interview wọn á máa pọ́n ìpè yes it's true kò parọ́ tó ń bá ní wọ́n fẹ́ múyàn ní tẹ́nítírì wa kéèké wọ́n lọ o mo wà nú ẹni tí wọ́n máa ní ace ọ̀gbẹ́ni ọ̀nà mọ́tò jà lọ ṣe understand fún di eléyìí ó yẹ kí wọ́n fi egun òtòlótò láàrin ara wọn ẹni tó wá lè gbégbèsè yẹn náà ni bàbá wa Gani Adams. Hello ọmọ Adéyẹmọ báwo ni àbúrò mi máa fẹ́ rí ẹ ẹjọ́ ní conference meeting kò ń jí pé ilé máa sọ̀rọ̀ wọ́n máa sọ̀rọ̀ òdì sí eléyìí wọ́n máa sọ̀rọ̀ òdì sí eléyìí bí Ìgbòho ṣe tó náà ṣáwọn kan máa sọ̀rọ̀ òdì sí ni láwọn táyé wọn máa bàjẹ́ dànù ṣé wọ́n sọ̀rọ̀ òdì sí
nígbà tí wọ́n lọ sínú igbó tí bọ́ bá ẹnìkan kò sẹ́ni tí bọ́ ò lè mú ọ̀pọ̀lọpọ̀ ti jẹ èèwọ̀ ṣé gbogbo wọn lọ lórí ọmọ tẹ́sì kọ̀ọ̀kan ni ọ̀pọ̀lọpọ̀ wọn ti jẹ èèwọ̀ kẹ̀yẹ́ kó bóbìnrin sùn látẹ̀yìn ẹlòmíì ti bóbìnrin sùn látẹ̀yìn tó bá tó máa bóbìnrin sùn látẹ̀yìn ó tún máa rìlísì látẹ̀yìn agbára ń dínkù nínú ni àwọn tó jáńgẹ́lì kan sí wọn ò kọsẹ̀ lọ́rùn ká tó wá sọ wípé àwa ẹlẹ́ran ara lásìkò kan gbìyànjú agbára ṣe understand fún délé yìí ó yẹ kí wọ́n fi ọwọ́ luwọ́ kan fi kún lukùn ni kì í ṣe pé lè ṣe tiẹ̀ lọ́tọ̀ lè ṣe tiẹ̀ lẹ́tọ̀ tó bá ti gbé Fáṣẹ̀hùn ẹ pé Gani Adams ẹ pé olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ space akíkanjú ni I swear ọkùnrin ni but kò sí bá a ṣe fẹ́ ṣe dáadáa tó àwọn kò tún bẹ̀nu àtẹ́lù èèyàn mélòó ló máa kọ́ mẹ́ kó wọnú gbó lọ ọ̀rọ̀ òṣèlú bá dé lásán gẹ̀lú mímọ̀ àtọ́gbọ́n má jáde o wọ́n ní wọ́n yìnbọn o ká tó wá sọ pé inú gbó ẹjọ́ àwọn tó yìnbọn yẹn tán bá kú ṣé sàárà kọ́ ni sàárà ni àìsọ ẹ̀ wọ́n á kàn kí àwọn ẹbí wọn kọ́ ẹpẹ̀lẹ́ gan wọ́n á fún wọn lówó díẹ̀ ọ̀la ìwé títán ẹni tó lè fẹ̀mí ara ẹ̀ tó lè mọ gbogbo káàkiri bàbá ọ̀gá ni kádẹ tún kí gbogbo àwọn DSS àwọn àmì tí wọ́n tẹ̀lé wọn náà àwọn náà ìbọn bá mi kan ṣèbó ti kú náà kàn ṣe last prayer fún ó tán ẹni tó bá lè gbébọn tó lè wọnú gbó òun lọ bá bandit bàbá ẹ̀kan sára sí pọ́kùnrin ni ẹ má jẹ́ ká pẹ́ gan àjànàkú kọjá mórí nǹkan fìrí ọmọ Adéyẹmọ ọkùnrin ni bàbá wa Gani Adams ní kàn ṣe kí ni kí wọ́n mọ̀ bí ràpò ṣe wà láàrin wọn ẹ jẹ́ ká fọ́ tẹ́lẹ̀ ọkùnrin lọ́mọ Adéyẹmọ ẹ jẹ́ ká mọ̀ ẹ jẹ́ ká gbé ti sẹ́gbẹ́ kan bàbá lè má bẹ ọmọ ẹ̀ ṣùgbọ́n ní bó ṣe fà á mọ́ra gbẹ́nẹ́sẹ̀ lẹ́nu gungungungun ẹ̀ dáàdì mi má bínú ó tọ́ síbẹ̀ nìyẹn kí là ń bára wa fà táwọn àtúntà Sunday ṣe kíni kan gbà kan àwọn wèrè kan náà wọn á ní kankan ló ṣe tán fi lè kúrò ní kí lórúkọ ẹ̀ Mọdákẹ́kẹ́ méje kíni kan tẹ́lómi bá gbúrò olè lásán ládùúgbò pé olè yìnbọn yóò mọ kó sábẹ́ bẹ́ẹ̀dì ni ẹ wà máa fẹnu ẹ rí ẹlòmíì ò pé bàbá ìrẹ́pọ̀ lẹ́ka wá nílẹ̀ Yorùbá báyìí àti Fáṣẹ̀hùn tó jó olórí ní Fáṣẹ̀hùn bàbá ẹ gbàgbé o èdè tó so lórí lásán ó ṣe pẹ̀lú àwọn pọlísà tó wà lókè ni bàbá ò lè wà láyé èsì kan kó yẹn kéré o kò sí ẹ tó lè kọ́ yẹn kéré nu gbogbo politician o kò sí o àwọn àtàwọn bàbá wa president bàbá wa Tinubu báyìí náà sì jọ wà o àwọn Ọbásanjọ́ báyìí náà sì jọ wà o wọ́n wá sínú hòtẹ́ẹ̀lì wọ́n ń bí o kò tí èyí báyìí fúnde eléyìí wọ́n má kéré Fáṣẹ̀hùn rárá ó wà láyé kò sí láyé bàbá kú bàbá tún kù ní kí gbogbo wọn àti Fáṣẹ̀hùn torí Fáṣẹ̀hùn ní kọ̀ọ̀kan dákọ̀ followed by Gani Adams ká tó sọ pé ẹ̀gbọ́n wa olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ ká má fojú ọ̀tẹ̀ wọ ẹ̀gbọ́n yẹn rárá ká kárí àlọ́ǹgì báyìí. ẹ ṣeun gan ó ní arábìnrin kan tí a bá fọ́nrán ẹ̀ tá a bá pàdé arábìnrin sọ pé olóyè Sunday Igboho ní pé gbogbo owó tí olóyè Sunday Igboho ní pé níbo ló ti rí ní pé kóun tú àṣírí olóyè Sunday Igboho nígbà agbanipa lolóyè Sunday Igboho àwọn politicians àwọn olóṣèlú ni olóyè Sunday Igboho ṣiṣẹ́ fún ní pé nísìn ó wá dé lọ́sàn-án ọ̀sọ́kan òru kan ó wá lóun jíjà agbára fáwọn èèyàn ní pé ìjàgbara tó lóun jà ní pé kò fẹ́ fi bo àṣírí ẹ̀ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn má mọ̀ pé agbanipa lòun ṣé lóòótọ́ nìkan tí wọ́n sọ. bàbá ẹ̀ ń tà fẹ́ àlòrán bàbá mi yìí ẹ̀ ń tà fẹ́ àlòrán ṣe rí irú ẹni tó sọ bẹ́ẹ̀ ẹ mọ̀ bóyá ara àwọn ìyàwó àwọn bá ní tì ṣe ẹ mọ̀ ní kí ni yóò sọ fún yín àwọn náà ṣáà ní girlfriend wọ́n dẹ̀ lẹ́bi wọ́n lára tẹ́ bá wá ní wọ́n wọnú gbọ́dọ̀ wọ́n pa àwọn èèyàn báwo ló ṣe máa rí àwọn ti gbàgbé pé àwọn èèyàn tí wọ́n pa àwọn èèyàn
I'm sorry to say this nígbà kan tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu tó dórí oyè àwọn olùgbèrè kan kìí sọmọ Èkó ọmọ kìnní kan ni ọmọ kìnní kan ni màá yín mùsùlùmí ẹ ti ya wèrè ẹ tó ti dórí àlééfà tí ò sí ń tẹ́ ṣe ẹ kàn sọ lásán for nothing torí orí ẹlòmíì ò pé ọ̀rọ̀ social media tó kàn sọ for nothing ni kó nítorí pé ó fẹ́ fi trade for what ẹ jẹ́ kó sọ reality wọ́n pè mí lọ́la sí àárín àjọ àgbáyé báyìí pé wọ́n ló sọ nǹkan báyìí it's true màá dẹ̀ mọ evidence ṣe understand ẹni tẹ́ wà rí evidence kankan tẹ́ ń sọ kátàkátà evidence wo lẹ́ni wọ́n la gba nípa ni àgbà èèyàn mélòó ló pánù ran wọn èèyàn mélòó ló máa díyẹ mọ́ pánù ran wọn tó ń sọ pé ó ti ń ṣe èrè rí. ẹ ṣeun láti mú gbogbo ohun tí a ti ń sọ wá sí ìdánidúró wọ́n ní lára ìdí tí Ìbà Gani Adams ò ṣe jáde láti sọ̀rọ̀ wọ́n ní Ìbà Gani Adams pé wọ́n ti jẹ dodo wọn lè ṣe dodo nígbà Ìbà Gani Adams wọ́n mọ àwọn èèyàn tó yẹ pé wọ́n kún àwọn agbanipa àwọn bandits yìí pé wọ́n mọ àwọn èèyàn tó yẹ pé wọ́n kún wọn lọ́wọ́ iṣẹ́ wọ́n mọ àwọn èèyàn tí wọ́n finance wọn wípé ìdí tí Ìbà Gani Adams ò ṣe lè jáde láti ṣòótọ́ nílẹ̀ Yorùbá ṣé lóòótọ́ ni. Olóòtú ṣe rí bí tẹ́ sọ̀rọ̀ lọ́yẹn ẹ má jẹ́ ká sọ̀rọ̀ lọ́bẹ̀ torí ìdí ni wípé àárín yẹn ó ṣókùnkùn bàbá yìí nìkan ló lè sọ kò yé yín normally àwọn nígbà kí lórúkọ ẹ Jonathan wà ń bẹ ìgbà yẹn ni bandit wọlé àbí àwọn kan ló reinforce wọn lè is true ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ social media wọ́n ní tó bá pẹ́ tó bá yá wọn ò tí ì mú ẹnì kọ́kọ́ sọ pé yes lágbájá gangan ni òun ló wá sílùú wa tó wá reinforce wa wọlé ọ̀rọ̀ social media ó dàbí mi ìtẹ̀lẹ́ sọ bí mo ṣe lè sọ géèmù ni mo ń kálukú ṣe ń play ló yàtọ̀ ṣùgbọ́n tó bá pẹ́ tó bá yá òótọ́ ó máa fara hàn tó bá jẹ́ kí bẹ́ẹ̀ ni torí mi ò lísìn ṣe wọ́n ní wọ́n sọ pé ṣe rí gbogbo ọ̀rọ̀ social media pé Sunday Igboho agbanipani kíní kan ní kò bá sásùn ní ẹjọ́ torí Ọlọ́run èèyàn mélòó ló lè mú evidence yẹn jáde nínú ìran tòun o ẹni tó parí